kí ló mọ́rọ̀ ọ̀dàlẹ̀ wá ọ̀rọ̀ obìnrin ni láàrin tani àti tani láàrin Ogogo àti Yinka Quadri ẹ máa gbọ́ winrin winrin lónìí o winrin 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 ńlẹ́nu àkàndá àwé kòǹkò ẹ ti gbọ́ nǹkan kan bó ló ṣe ṣẹlẹ̀ ṣe mọ̀ pé tá a bá ń sọ̀rọ̀ nípa ọdún fakakos ọdún fa produce àwọn stars tó pọ̀ in fact nígbà tó ń sọ̀rọ̀ yẹn ni mo tó mọ̀ pé ọdún fa ni lálùdé ti jáde ni mo tó mọ̀ pé ọdún fa náà ni lórúkọ ẹ̀ olóògbé Àlàdé Arómiré ti jáde àmọ́ àwọn míì so obìnrin tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ òun náà ni ìrètí ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń wò mí wọ́n máa dá ìrètí mọ̀ wípé ọdún fánìrètí náà wà ṣùgbọ́n níwájú Ọlọ́run àti ènìyàn bó tiẹ̀ jẹ́ pé kò sí social media lọ́dún náà lọ́hùn láyé ìgbà náà ẹni tí èmi àti ń lérò wípé ó ń fẹ́ ìrètí Ogogo ni torí bọ́n bá jọ fẹ́ ṣeré papọ̀ Ogogo àti ìrètí náà máa ń pè àpapọ̀ and they always made perfect husband and wife nínú eré so meanwhile àṣé àwọn ẹbí ìrètí àwọn ẹ̀gbọ́n ìrètí wọ́n ti ń ní lọ́kàn wípé àwọn èèyàn yìí tí wọ́n jọ ń ṣeré papọ̀ wọ́n perfect gan kí wọ́n kújọ mọ́ fẹ́ra wọn ṣùgbọ́n kó tó dàsìkò gbà náà ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ ókè ẹnìkan sọ̀rọ̀ legal wife ń bì í nwa mẹ́ni tí wọ́n bá wí tán ń pè ní legal wife alẹ́ kan náà mo fẹ́ sọ̀rọ̀ nípa mo mọ ibi tí mo bá ọ̀rọ̀ rètí dé o mo fẹ́ sọ̀rọ̀ nípa second wife Taiwo Hassan Ogogo because mi fẹ́ rólé apá kan dá kan sí a ti sọ̀rọ̀ nípa ìyàwó ẹ̀ Àjọkẹ́ tí ṣèyálé lánàá Taibat níyàwó kejì Taibat Taiwo pápápá second wife of veteran actor Ogogo Taibat Taiwo is known to the Nigerian public primarily through a marriage to veteran Yoruba actor Taiwo Hassan, popularly known as Ogogo. Unlike her husband, gẹ́gẹ́ bí tàkọ́kọ́, àwọn méjèèjì wọn ò gbéra wọn sí public. Unlike her husband, who has spent decades in the public eye through his work in Yoruba language cinema, Taibat has largely maintained a relatively private life. Her public profile has therefore been shaped more by her family life than by an independent career in entertainment. Married to Hassan, Taiwo Hassan is one of the recognized veterans of the Yoruba film industry. He began acting in the early 1980s and went on to establish himself as one of the Nollywood familiar faces. Taibat became his second wife after his marriage to Àjọkẹ́ Taiwo, who is also known publicly as Ìyá Jésù. Reports describe Àjọkẹ́ as a Christian, while Taibat and Taiwo Hassan are Muslims. The family story attracted public attention, partly because of the different religious backgrounds of the two wives. Despite this difference, reports have described the relationship between the women as peaceful, with Taibat showing respect toward the older wife. Merely looking at Ogogo, ṣe rí ẹ̀bùn ni wọ́n fi ń control ilé pẹ̀lú obìnrin méjì mẹ́ta mẹ́rin àti jù bẹ́ẹ̀ lọ. Problem máa ń wà nínú polygamous family lọ́pọ̀ ọgbà. Àwọn èèyàn míì máa ń rò pé torí ọwọ́ obìnrin ló ti ń wá, máa ń sọ fún wọn wípé ọwọ́ ọkùnrin ni. Ní bá sọ lọ tán bá sọ bọ̀ náà máa sọ pé ọwọ́ ọkùnrin ni. So tó bá ti rógògó wá rí i pé ó ní peaceful life
èèyàn tó bá ti ní peaceful life àwọn obìnrin fi lọ́kàn balẹ̀ ni o. àgàgà tó bá ti jóbìnrin méjì tó bá ti rí èèyàn tó lè rẹ́rìn ní gboro ọkùnrin tó lè rẹ́rìn ní gboro àwọn ìyàwó ẹ̀ fi lọ́kàn balẹ̀ ni. tó bá jó níyàwó méjì àbí jù bẹ́ẹ̀ lọ ó ní fọkànbalẹ̀ láti lé ni o. bí ó bá ní fọkànbalẹ̀ láti lé ojú ẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ pé nǹkan ṣe ẹ máa béèrè lọ́wọ́ ẹ̀ gbogbo gbà ni iṣẹ́ ò sí nǹkan kan o. So a mother and family woman, Taibat and Taiwo Hassan have children together. Public reports have identified their sons as Fuad, Alade Taiwo, and Khalid Ayinde Taiwo. Together with the children from Taiwo Hassan's first marriage, the family has attracted occasional attention from the Nigerian entertainment press. However, Taibat herself has generally remained away from the spotlight. There is considerably less reliable public information about her personal background than there is about her husband. Life away from cameras. One of the interesting things about Taibat's story is how different it is from the highly public nature of her husband's career. For decades, Taiwo Hassan has appeared in numerous Yoruba films and has become a recognizable figure in Nigeria popular culture. Taibat, meanwhile, has largely occupied a quieter role within the family. Her occasional appearances in photographs with her husband and other members of the family have offered glimpses into their private life, but she has not pursued the same level of public validity, visibility, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So Àjọkẹ́ ni ìyàwó àkọ́kọ́, ìyá Jésù. Taibat ni ìyàwó ẹ̀kejì. Pápápá n fẹ́ lò jù ìṣẹ́jú mẹ́wàá lọ́mọ. Pápápá. So now wọ́n ti jọ ṣe ìrìn àjò wọn. Majority àwọn tó sọ̀rọ̀ ńgbà náà tán tako Yínká Quadri wọ́n padà kúrò lọ́dún Ifá. Ńlá fi sọ wípé igi tó bá osè nígbó àtèyí tí osè bá nígbó wọ́n máa ń padà fi osè sígbó ni. Àwọn tí ìbá tú ọ̀rẹ́ wọn ká, tí ìbá da ọ̀rẹ́ wọn láàmú, tí ìbá fìtínà ọ̀rẹ́ wọn, wọ́n tètè yọ̀ǹda wọn, wọ́n bá tiwọn lọ. Ìyẹn jẹ́ kán láǹfààní àti build ọdún Ifá. Bọ́n ṣe wà ń bẹ̀ òun, wọ́n wá build ọ̀pọ̀lọpọ̀ stars lọ́kùnrin àti lóbìnrin, lára wọn ni ìrètí wà. Now Ogogo gangan ni wọ́n mú ìrètí wá fún. Láyé ìgbà náà kò sí fóònù, wọ́n ti mú ìrètí wá òun wálé. Mọ̀ pé àwọn èèyàn tó bá rá àwọn èèyàn tó ń ṣe tíátà tó ń ṣe stage nǹkan pé ó sì wèmí náà kí n máa ṣeré orí ìtàgé mo lẹ́nìkan o, mo láwọn èèyàn kan o. Wọ́n ti mú wálé wá Ogogo wálé bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tí wọn ò bá. So wọ́n wá ń jíṣẹ́ fún wà pé ọ̀dà náà bọ́ bá dé ẹ̀pẹ́ wá bá mi ní ọdún fáńbì yìí. Náà sì mú débẹ̀ wọ́n jọ sọ̀rọ̀. Ẹ má sì mí gbọ́ o, èmi ò sọ wípé Yínká Quadri fẹ́ ìrètí o, mi ò sọ bẹ́ẹ̀ o. Now ńgbà tí wọ́n sì débẹ̀, Ogogo àti ìrètí sọ̀rọ̀, ìrètí lọ, ó wá di pé ìrètí bẹ̀rẹ̀ sí ní wá lójoojúmọ́. Kí lórí tó fi fẹ́ ṣe tíátà? Ó wù mí ni, mo láìkí ẹ ni, ṣùgbọ́n ẹrù kan tí ń bà mí ń bẹ̀ ṣá. Wọ́n ní pé wọ́n ní wọ́n máa ń fẹ́ra wọn, páwọn oní tíátà yẹn máa ń fẹ́ra wọn. Bálátà bá fẹ́ra wọn ṣé èèwọ̀ ń bẹ ń ni? Sáwọn aláṣọ ò lè fẹ́ra wọn, sáwọn ọlọ́jà ò lè fẹ́ra wọn, ṣé lọ́ọ̀yà méjì ò lè fẹ́ra wọn ni? Ìwọ tó jókòó yìí, èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí, ó rò pé mi ò tí n bá sọ pé tó o bá wù mí ń kọ́ sí mi lè sọ fún ọ pé o wù mí ni. So ọ̀rọ̀ yẹn ti wáyé. Ńgbà tí wọ́n dẹ̀ sinra wọn bọ́ sísàlẹ̀, according to Ogogo náà ni Alhaji Yínká Quadri ń páàkì ọkọ̀. Wọ́n dẹ̀ kíra wọn, wọ́n dẹ̀ introduce ìrètí sí i. Ní o alátẹ̀lé wa lélẹ́yìí o, ok. Ogogo sin ìrètí síwájú, ó padà wá bá Yínká Quadri pé ọ̀rẹ́ ìwọ tó Ọlọ́run fẹ́ PA tó Ọlọ́run nídìí PA lọ́fíìsì, ó ṣe kúkú máa lo eléyìí ná dìgbà míì tó bá jẹ́ lòmíì ni òun gangan ni ó ti ranjú kankan mọ́. So bó ṣe di pé ìrètí àti Yínká Quadri, ìrètí ń bá Yínká Quadri ṣe personal assistant. Now
meanwhile àwọn family ìrètí Ogogo wọn fẹ́ kó fẹ́ for real. Do you know pẹ̀rù nǹkan bẹ́ẹ̀ lè fàjà láàrin ọ̀rẹ́ méjì míì. Mo cherish friendship àwọn méjèèjì ló mú mi mú topic yẹn wá, ló mú mi mọ́rọ̀ yẹn wá. Now àwọn ẹ̀gbọ́n ìrètí wọn mind kí ìrètí ó má bá Yínká Quadri ṣe mọ́, so wọ́n wá bá Ogogo pé kí lẹ̀ ń ṣe ẹ fẹ́ ìrètí náà ó wọ́n á ní irọ́ o, eré táwọn ń ṣe àwọn ń ṣeré ń tiwọn ní iṣẹ́ làwọn ń ṣe yẹn èkó mọ́rọ̀ fífẹ́ wà ewu kí wàá lọ́ bàdé ń bẹ̀ sọ́lọ́pàá mú yàn sí ni ńgbà ìsìnkú àwọn ti fọmọ fún yàn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ ń bá jẹ́ Yorùbá ti mọ̀túmọ̀ nǹkan tí wọ́n ń sọ àwọn ò tí ì fọmọ fẹ́ nìkan kan o irọ́ aburú ń bi tẹ́ẹ̀ ti gbọ́dọ̀ fẹ́ sòpò possible mọ́ àmíwáyé ọkàn Ogogo ò sí ń bẹ̀ rárá ntí Ogogo rò lọ́kàn ni pé ẹṣin kì í jẹ koríko abẹ́ ọ̀dọ̀ ńlọ́wọ́ tó ti wá kọ́ṣẹ́ ẹ̀tọ́ nǹkan ni yóò tún máa fẹ́ because ó wá kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ géńdé Ọlọ́run ni arẹwà obìnrin ni yóò dùn ó lé lọ́rùn ni o. So now bó bá jẹ́ bòmíì irú onítọ̀hún yóò sọ pé àyè ń ṣerú ẹ̀ náà ká ẹ lè mọ̀ wípé àwọn nǹkan ń bẹ tó yẹ kó dìjà láàrin àwọn méjèèjì ṣùgbọ́n kò sí. I want you to listen to this to pick some valuable information nípa ìrìn àjò Yínká Quadri àti Taiwo Hassan Ogogo. Ogogo ti lọ, Yínká Quadri ń bẹ, òun ó dàgbà yóò dògbó, ikú ìpẹta lójú ràn, kò sí tí ó ṣe tí ó sẹ̀mí ẹ̀, but wọ́n ti ṣíà ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó jẹ́ pé ń bí ìfọ̀rọ̀wérọ̀ làwọn nǹkan yẹn ti jẹ jáde. Ṣé wọ́n pé interview mi máa ń wà tó jẹ́ pé èèyàn ti lè ṣe ẹgbẹ̀lẹ́gbẹ̀ interview bọ̀ ibẹ̀ yẹn lèyìn ó ti sọ̀rọ̀ gidi, ó máa ń ní inspiration tí máa ń gbé wá, ó máa ń ní tí máa ń push ẹni yẹn láti wò pé ok n tí mo ti ń keep láti ẹjọ́ let me just say it. Isbeyu ọmọ Kamarudin àbí mo gbọ́ mo tún fọ́ ọwọ́ Ogogo ni wọ́n bẹ̀ sí. Bàbá ẹ̀ gangan ò sí nílé ìgbà tí wọ́n bí. Ó amaze me. God bless you. Kí n kàn play fídíò yẹn and oyin mama kọ́ mọ́ bínú kó forí jì mí o ẹ̀gbọ́n ẹ má bínú tí n bá play ẹ rí i pé mi ò lo fídíò yẹn gangan voice ẹ̀ náà làwọn èèyàn máa gbọ́. God bless you. lọ́jọ́ tí ọ̀rọ̀ kákọ́sì máa wáyé àwa lọ́dún fa èmi aládé arómirẹ́ lazaka ajáwó abíọ́dún ọlánrewájú fatai lálùdé ẹ̀rọ ìwé tó kàn yẹn bẹ́ẹ̀ èmi lazaka ajáwó mú ìdúró rẹ ẹ̀fọ́ẹ̀lẹ̀ àti fatai lálùdé márùn ẹni tó mú ẹ̀dẹ́ àjáde ní aládé arómirẹ́ ìlú ní ká lè fọ́ọ̀mù kákọ́sì náà kátẹjọ ká mọ̀ pé àwa ìyàwó tá máa jẹ máa bára wa ṣe tá máa ṣe ọkọ ni. wọ́n lè second and one is good. ìyá ṣe máa ṣe kò ní kankan nù. ṣe ọkọ aṣáṣọ yẹn briefly lọ́jọ́ ìgbà tó di after the 4th day àti orí fèsì tọrọ yẹn. ìgbà wọn ti pín mọ́ ẹ àbí ìṣe pé àwa yẹn èbúté mẹ́ta base ni. àwọn òkè àwọn ìdájọ́ ni wọ́n ti àwọn òkè wá sí ẹ̀sìn tó bá wà ẹ mọ̀ kó máa lọ sọ́dọ̀ ìyàwó ẹ̀ bẹ́ẹ̀ torí pé ó máa lọ sílé. now aládé máa wá kò sọ́gbọ́ tó bá sì ń jẹ́ lọ́jọ́ báyìí ó máa dọ́dọ̀ wá ṣáà ni. lọ́jọ́ tá ìgbà tó lójó kẹta àbíjọ́ kẹrin yẹn àwa same set of people tá a kójọ sọ̀rọ̀ yẹn náà látún ríra wa. màá ní ọ̀rọ̀ tá a sọ lẹ́jẹ̀rin ẹ jẹ́ ká fìdí ẹ̀ múlẹ̀ pé àìdí àjò dáa ni o ká ṣètò
ẹnìkan wá sọ̀rọ̀ kan mi ní dárúkọ ó ní ta ló máa wá jẹ olórí pé àlẹ́ àgbọ́dọ̀ ní olórí ká ní akọ̀wé akápò ká dẹ̀ ní akápò àbẹ̀ ọkọ̀ mu ní ẹgbàgbé ń pa akápò a lè ní financial secretary ẹ̀yọ́ akọ̀wé owó kó yà fẹ́ ṣe kankan àdáwójọ àdẹ̀nàfíṣẹ́ tó fẹ́ fi ṣe owó ò ní wà lápò anybody for now ìyẹn ni tí abatí ló wà lápò àti sọ ní ẹ̀dí treasurer ni àwa ní ẹ̀dí treasurer rárá o níwájú ọlọ́ọ̀bá àti èèyàn first minute second meeting and Yinka wasn't there Yinka kò lè sí níbẹ̀ èmi lèmi raise point ẹ jẹ́ ká mọ yẹn ká kó ṣe leader wa wà nídìí ọdún fanisho. kí ẹ tó wá lè dárúkọ Yinka Quadri wọ́n sọ wọ́n kí ni ohun tẹ́ ẹ rí àbúlẹ̀wò lè rí. ṣe bẹ́ẹ̀ mọ̀ ẹ́ pé àtijọ́ ń bára wa rìn bọ̀ bẹ́ẹ̀ ni right omi láti ká tó tẹ̀yàn rìn bẹ́ẹ̀ ni mi ò múra zákàjà o tẹ́jọ́ kọ́kọ́ sọ àwọn ọ̀rọ̀ náà tàjọ wà ní èbúté mẹ́ta mo mú láòdì mo dẹ̀ mú ìdínà àròmí rẹ̀ ṣẹ́rí èmi máa ń ro àwọn àròjinlẹ̀ tí n bá ní mo mú ìdínà àròmí rẹ̀ owó ọ̀tẹ̀ but why tí mo ṣe fẹ́ mo ṣe jọdún pé òun ló initiate mo ò dé sọ pé ẹ jẹ́ kí n ṣe leader it's not even political it doesn't speak kò fara mi lẹ̀ in absence èèyàn lè dìbò fún yàn náà mo ṣe dárúkọ ẹ ẹni yìí máa dáhùn pé wáyà tó yẹ jẹ pé Yinka ìnáwó bí wọ́n wáyà ni mo suggest bọ́ ẹlòmíì náà lè suggest o pẹ̀lú mi ò èmi kàn ìhun tèmi rò lèmi sọ yẹn ẹnìkan faramọ́ ẹnìkan tuntun faramọ́ wọ́n kò sọ̀rọ̀ èèyàn méjì mo ní kí o ló fa ọ̀rọ̀ tó bẹ̀rẹ̀ yẹn ó lẹ́jọ́ bá mọ nǹkan ṣe tó wọn ò lè gbà kó léèdì wọn àmọ́ ní gbéraga ní ìtòsí tí ò bá mọ nǹkan ṣe tó wọn lè jẹ́ kó léèdì òun mo ní then you know nothing ó mọ náà dá tó ti ń ra rẹ mo ní Ọlọ́run lọ́ba tó nímọ̀ jù tó mọ gbogbo ẹ̀ tán mo ní Ọlọ́run ṣe àpẹẹrẹ fún ànábẹ́ Ọlọ́run ọba kan tó ń sọ pé òun nímọ̀ mo ní Ọlọ́run wá ní pé kí ẹyẹ kó lọ gbé ẹmọ the seed ó tún kéré sọ́kà bàbà seed ẹ̀ bákà máa ń jẹ ẹmọ gbé kéré tó tẹ́tí ní òkúta báyìí Ọlọ́run wá ó fún ní ojú ó ní kó wọ ẹyẹ yẹn ó gbé owó ẹyẹ báyìí tí ẹni yẹn ju ọkà bàbà yẹn sínú omi òkun ó ní ìmọ̀ tí gbogbo ayé ní pátápátápátá àtẹranko àtẹyẹ àtẹyàn ó ní kò ju ọkà bàbà yẹn omi ẹ̀ ń fomi ẹ̀ rọ́pò òun ìmọ̀ tí tó wọn náà bá fún gbogbo yín pé kò tó kọ̀ọ̀kan ní ìtọ́ àlọ́ yìí dání ẹ̀. ọ̀rọ̀ yẹn fẹ́ mú ìkùnsínú ó dá wàhálà lẹ̀ láti kùnsínú rẹ̀ lọ́rùn but ọlọ́run bá a yín. alájò síbẹ̀ Yinka Quadri tẹ̀ síbẹ̀ báyìí. korean kiri bó ṣe ń lè dùn àlọ́ nìyẹn. wọ́n ti padà fọwọ́ sí pé ètò ìlú mú kalẹ̀ yìí náà là tẹ̀lé. bá a ṣe tẹ̀lé nìyẹn. Allah. the worst part of it ni pé àwọn tí wọ́n ta orúkọ yẹn wọ́n bá wa dúró pẹ̀lú ọdún fakakos. ọdún wo ni. yes. látàrí pé ẹni yẹn gbá ẹnì kékeré ká lò. wọ́n bínú lọ́ọ̀tì wọn ẹlòmínà lọ́ọ́ dá tiẹ̀ sílẹ̀. ọlọ́ọ̀bà òbínú ìyẹn ò sọ pé ká má jọ sọ̀rẹ́ àjọ ń ṣe ọ̀rẹ́ wa lọ tí n bá ń fẹ́ràn èèyàn bí Olódùmarè lórí ìfẹ́ ló ń ṣe. mo dẹ̀ rí pé ẹni tó deserve ẹ̀ ni ṣàṣe kí ṣe gbogbo èèyàn tẹ́ ẹ̀ rí lóní quality leadership náà wàláì tọ́rọ̀ bá ṣẹlẹ̀ tó bá máa gbé ọ̀rọ̀ ó máa tọ ọ̀rọ̀ yẹn bó ṣe yẹ kó lọ gbogbo that's nǹkan tó wá sínú brain mi ní time yẹn pé this guy can lead us. this ló wà láàrin wa lọ́jọ́ adé ni
à ń ṣẹgbẹ́ àwọn ládùn à ń ṣẹgbẹ́ àwọn ìsàlẹ̀ àwọn àbúrò wa náà jẹ́ clothing abbey. aromulẹ́tẹ̀ tí wọ́n kéré sáwọn yẹn ègé wọ́n tó kéré sí wọn. òye a lè ń bá ọgbẹ́ lọ́bẹ̀ bí ọ̀rẹ́ tí lọ́jọ́ kan tí yíká fún ara ẹ̀ dábàá pé tẹ́lẹ̀ kan bá lead for 2 years agbélẹ̀ wọ́n tún mú ẹlòmíì tó bá ní ara gbélẹ̀ wọ́n tún mú ẹlòmíì àwọn òṣè yẹn pẹ̀lú òun ní ọdún fakakos níjọ́ tó sọ mo ní wá èmi lèmi mọ̀ yìí pé àṣelédà bíbá ní ohun tá a máa rotate àwọn gbàsíra bọ́ọ̀lù lẹ́yìn tó bá ṣe pé èmi ni mo kó nínú ọdún fakakos dé ní ọdún fakakos will remain ọlọ́run ti dá ọdún fa ó ti dá ọdún fa so you are still the leader wọn náà ló máa lead wa nìṣó. Saki Kamaru, that's Kamaldeen Adébáyọ̀. Baba Isbeyu kọ́lọ̀ balanjú lọ. Aláàmì. Ọmọ ṣẹ́ mi torí dáadáa ni. Wow. Ọmọ tí mo yẹ mọ̀ pé tí wọ́n bá stubborn tó bá tún ọmọ kan náà tó stubborn bíi tiẹ̀ o máa kọ́ ọmọ yẹn jẹ. Bàbá yẹn stubborn. Ó dàbí àwọn ọmọ sorry baba bẹ̀rẹ̀ má lọ bẹ̀rẹ̀. Ó dàbí àwọn tó ń mú gbó. Tí a mú gbó méjì báyìí náà mẹ́ta àwọn wọn ló máa le jù. Wọ́n á gbọ́ àwọn dáadáa. Ó bá wá tára bí àdìbọn tó wọ̀n. Àwọn ọmọ máa gbójú láyé wọn. So I like him so much. Nígbà tó máa bí Isbeyu Saki ò sí nílé. Èmi ni mo lọ clear everything nígbà tó bí ọmọ ẹ lọ hospital ṣe everything tá a ṣe kó mọ ẹ. Pẹ̀lú àṣetọ̀ ọlọ́run dẹ̀ mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Olódùmarè lórí ẹ̀. Pé kí àwòdì tó pàyà àkókò ọmọ tó bí o ti tó bí sọ. Ọlọ́run ti bẹ̀ sí ní kẹlu lójú ayé bàbá rẹ̀. Ìgbà tó ní kálukú máa lọ náà nìkan ló máa lọ. Kò sọmọ tó wá sọdún fati ò lórúkọ. Tí wọ́n jẹ́ wọ́n ẹ jẹ́ ká ìrètí ti kúrò sí 20-something years ago. Bẹ́ẹ̀ni, ìràwọ̀ ẹ̀ pọ̀. Bẹ́ẹ̀ni. Èmi tí mo bẹ́ẹ̀ ni èmi ni mo mú wọnú ọdún fábà yìí. Àwọn pé bọ́ọ̀lù kan ní Akíntúndé àjọ ń gbé London street. Òun máa ń lọ sí ṣíta dáadáa síbi tó ti pàdé ẹ̀ ní Fọlọ́nṣọ́ ọmọ Akíntúndé. Ìyẹn ló wá mú wá bá mi ní Ondo street. Wọ́n wá náà kejì kẹta wọn ṣáàrí mi. Mo pa ìjọ kí n lọ bí iṣẹ́ láti bí iṣẹ́ kí n gbàgbẹ́ lọ sí location. Wọ́n ṣáàfi message sílẹ̀ mọ́ lókè. Èmi Saturday yìí ẹni yẹn ní tó bá dé kó wá bá mi nọ́mbà 40 Odunfa street lè kàkà lọ́dọ̀ rẹ̀ wá. Bẹ́rẹ̀ ti ṣe wá nìyẹn. Ó dẹ̀ dé. Wọ́n wo bí wàá jẹ́ pé èyí tó ń bọ̀ yẹn tó ní èyí mórúkọ ẹ̀ ọmọ Ghana mo kọ́ rògbò ń bọ̀. Bẹ́ẹ̀ni ọdún lọ fún wọn ní ká fún wọn ní kíní sàmọ́lé ọlọ́run. Sàmọ́lé ọlọ́run. Ẹ̀yà rẹ̀ bíi ti àwọn ẹ̀ tí mo dàbí kọ́ọ̀pù táwọn kìí máa gbé sí tiẹ̀. Àrẹ́lẹ̀ ṣùgbọ́n ṣe nínú ògbọ́n ti rẹ̀ láti òkè òde gòkè. Báwo ni wọ́n ṣe sáfẹ́ ní lálàáfíà mi náà Yorùbá ni ọ̀pọ̀ ẹ̀fọ́ lọ́wọ́. Ó ti dábàá. Àwọn tí po yìí kíní kan wáyà mi tí n bá sílé wọn kì í bá mi lé. Ó bá kó sẹ́ra aṣá sọ dáadáa. Ó lóun love acting. Well, acting is very good. Wọ́n náà àdàdé pastor. Àdàbí imam tó ṣe wá sí àwùjọ ní wáàsí ní inú church tàbí ní mọ́ṣáláṣí. Mo ní tí wá tún wá jù bẹ́ẹ̀ lọ́tọ́rọ́ pé gbogbo àgbáyé làwọn ṣe wáàsí fún àtẹ̀gò never over a movie. You are welcome. Jọ́kejì ó ti wá bẹ̀sẹ̀ ní wá. Jọ́kejì wá jọ́kẹta jọ́kẹrin. Gbàtí wá di ọjọ́ karùn-ún sọ̀rọ̀ kan ní ẹ̀rọ kan tó kàn máa ń bá wọn ní kí wọ́n máa sọ pé àwọn artist wọ́n máa ń fẹ́ra wọn. Mo ní kí ló bá nínú pé artist fẹ́ra wọn tó bá bínú. Mo ní èèwọ̀ wà ní títí lọ́yà àti lọ́yà bá fẹ́ra wọn. Àwọn analyst méjì
Most journalists bá fẹ́ra wọn wọ́n ṣòwò àgbò ní ara then àwọn oníṣòwò tó wà láàrin ọjà ẹlẹ́ran máa fẹ́ láta onípalá máa fẹ́ oní tomate so is that ṣe ẹ̀ṣẹ̀ wà nínú ẹ̀ oní ara look kí ló fún ẹ ní assurance pé èmi tó jókòó tì náà bóyá mi ní interest nínú ẹ̀ ló bá rẹ́rìn-ín kọ́kọ́ ọmọ ní ẹni where I'm just cracking báyìí lóbìnrin you understand so anybody lè rí ẹ nínú ní tíátà kan sọ pé àwọn láìkẹ́ ọ kò mú ègbó dání o kò dẹ̀ mójà dání wọ̀ fún ìtẹ́lọ́rùn bẹ́ẹ̀ni mi kò lẹ́lẹ̀bínú wàláhì ọmọ ìbàdàn ẹ̀ that particular day tá a sọ̀kalẹ̀ nǹkan park mọ́tò olùmọ́tò dáadé kan tó máa lọ fi ń kọjá gba 1640 ní station wagon báyìí alùmọ́tò yẹn bẹ́ẹ̀ ni máa kú ní múvi láyé bí actors wà tó lórúkọ ní mọ́tò yẹn náà ní òkè nígbà náà and 1640 ọdún dọ́là rẹ̀ o so báyìí ṣe ń bẹ̀rẹ̀ báyìí mo kàn introduce ọ̀ àti nǹkan àṣírà wọn ni pé new member ni o gbogbo darapọ̀ mọ́ wọn bí báyìí wọ́n wá ìsàsùn lẹ́nu sílẹ̀tà ọmọ ìsúsú adi mo á padà wá sẹ́yìn máa bá mi ìwọ ló ń wá pa tó fẹ́ máa bẹ́ẹ̀ ṣe you can still be using this o for now gẹ́gẹ́ bí pa ọlọ́run ṣe lè kàwé ó dẹ̀ look presentable ẹ wò sọ mo fi títóbi alukurian mo fi búra ẹ̀yin wọ́n rọra wọn. now do you know n tó gbé mi wá gangan lórí point tí mo wá discuss lórí fídíò tí mo wá play ó ní pé assumption wa nígbà náà lọ́hùn-ún a nígbàgbọ́ pé Ogogo àti Ìrètí wọ́n ń fẹ́ra wọn ẹ mọ́ da wọn lóhùn jàre wọ́n ń bára wọn sùn wọ́n ń fẹ́ra wọn jàre Ìrètí dẹ̀ ti lè lọ́kọ́ níbẹ̀ yẹn o Ogogo náà ti máa níyàwó o ṣùgbọ́n àwọn ọ̀gbọ́dọ̀ ṣeré tó báyìí kán mọ̀ lè mọ̀ kán mọ̀ lára wọn bó ṣe wá rí bẹ́ẹ̀ lọ́kàn wa ń gbà náà mo nígbàgbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ló máa rí bẹ́ẹ̀ lọ́kàn wọn I only want to clear that part n tó gbé tọ́pìkì wá tó gbé mi wá play fídíò yẹn nìyẹn. ibikíbi tó bá wà tí program ẹ bá jáde tó bá ń gbọ́ á mọ̀ pé òótọ́ ni Táíwò ń sọ Ìrètí ò sí láyé mọ́ it get a stage àwọn àǹtí Ìrètí kò pè mí pé akérèdé tẹ fèrè tí àwọn èèyàn ti di láìkí kọ́pọ̀ ẹ̀yìn àti ẹ̀jẹ̀ mọ́ ni ẹ ṣe ò gbọdọ̀ jọ oko abẹ́ o. àwọn tí ìwé ilẹ̀ ń gbé wà ń bẹ̀ ní ìkan lára àǹtí ẹ̀ kan á pè. so that is it oyinmọ̀mọ́ náà sọ pé àwa ti Yorùbá ilẹ̀ wà ń bẹ̀ ni èyí tó wà lórí gbogbo àǹgbà náà nìyẹn including myself bíá Ogogo àti Ìrètí wọ́n ń fẹ́ra wọn jàre kò sí àwọn gbọ́dọ̀ ṣe tó báyìí kan mọ̀ fẹ́ra wọn nǹkan kan ń ṣẹlẹ̀ láàrin wọn meanwhile kò sí ìwọ náà ronú pa oríṣiríṣi èèyàn tó ń fọkàn bá wọn jọ́ọ̀jì meanwhile tó o bá dé background ó rí i pé nǹkan tó fọkàn sí pé ó ń ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ó ti fòbúrẹ́ wà mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lájẹ́ torí ojú wọn tó le ló fi ń jọ́ọ̀jì wọn pé inú wọn náà le o mọ̀ pé tó bá ṣí inú wọn ó funfun bí ẹ̀gbọ̀n òwú ni torí páwọn kan wá ń bóyin sí ọkẹ bí iṣu ègbodò ló fi wá gbé èèyàn dáadáa lélẹ́yìí ó mọ̀ wípé tó bá lọ sínú wọn ọ̀bẹ àdá bíléèdì àáké ut ńlọkọ bẹ àwọn àkekèé josègbè paramọ́lẹ̀ mọ́nàmọ́ná jomijòkè àwọn ló kóra wọn jọ sínú ẹ̀ làwọn ọ̀jọ̀gbọ́n fi máa sọ wípé never judge a book by cover ìwé yóò lè dùn kò lè sí nǹkan tó wà important nínú ẹ̀ nǹkan ni èpo ẹ̀yìn ẹ̀ ti fẹ́ já dànù tán yìí bóyá tó máa change life ẹ̀ níbẹ̀ nù ìwé yẹn. ní ṣé àlẹ́rọ̀ àbí kí ló gbé ní ẹni àǹsó kí ló ṣẹlẹ̀ ṣé wọ́n ti fẹ́ nìkan lọ́mọ ni. ṣé wọ́n ti fẹ́ nìkan lọ́mọ ni. à ń sọ nǹkan tí olùkọ́ pọ̀ sí gbòmìnira máa bẹ̀rẹ̀ jà rẹ̀ àwọn náà dàrí pé mo ti jẹ́ ọmọ kí ló yẹ kí n máa yẹn how cold kí wọ́n jẹ́ ọ̀rẹ́ mi kó máa fẹ́ nìkan kẹ́lẹ́ kó wá rí advice pé ìyàwó ẹ̀yẹn pé torí pé àjọ máa ń ṣe nǹkan àfi ìtara wa kí n wá máa fẹ́ kí ló máa ro sí mi kí ni mo ṣe yẹn. ọ̀dàlẹ̀. a jẹ́ pé èyí tí ń fẹ́ nìkan nínú ẹgbẹ́ ọ̀rẹ́ dì ayé gẹ̀ẹ́sì mi ó yẹ díẹ̀ díẹ̀ sá mo kò béèrè ní ẹ̀kọ́ dá ń gbé ọ̀dà lẹ́nu
ọ̀dàlẹ̀ nìyẹn so ìyẹn mo sọ pé ẹṣin ògbódò jókòó abẹ́. n tó bí tọ́pìkì ọ̀dàlẹ̀ nù. so lẹ́nu mi èmi ò sọ fún ọ wípé Yínká Quadri àti Ogogo